Gbogbo wa náà láti wo fídíò ìyá àti bàbá tí mo gbé sókè. Gbogbo wa láti bá pàdé lórí ayélujára. Ṣùgbọ́n ọ̀nà tí gbogbo èèyàn ń sọ̀rọ̀ lọ, èmi ò wò bẹ́ẹ̀. Ṣé ẹ rí, ẹ má jẹ́ àtànra wa. Ẹ̀yin ọkùnrin ẹ súnmọ́ bí. Ẹ̀yin obìnrin ẹ̀yin náà wá nǹkan fìdílé. Ọ̀pọ̀ ọkùnrin ní ó kànlẹ̀ jìyà ọjọ́ alẹ́. Ọlọ́run gbọ́. Ọ̀pọ̀ ọkùnrin ní ó jìyà ọjọ́ alẹ́. Fídíò yìí ò ní páàtì. Ẹ wá bí wípé lọ́nà wo. Sọ orí wọ tó jẹ́ wípé ìfẹ́, téèyàn bá ṣe bẹ̀rẹ̀ ìfẹ́, a máa ra bòyàn lójú. Ìgbà náà lẹ́ mọ̀ pé ra yín ló kó oríṣiríṣi. Adé orí mi, ọrùn mi, ìfun mi, ẹ̀dọ̀ mi, ṣúgà mi, oyin mi. Nígbà tí ìfẹ́ bá sì ń gbóná, oríṣiríṣi nǹkan tó lè mú kí ìyà ó jí ọkùnrin lọ́jọ́ alẹ́ ni wọ́n ó dáwọ́lé. Ìyàwó rẹ̀ olówó ń bẹ ń tòótọ́. Ẹ mọ́ sì mí gbọ́ o, ẹ̀yin olóye èèyàn, kò sí ní tó burú ń bẹ. Ṣùgbọ́n tá a bá wo ohun tí ń ṣẹlẹ̀ ní ìsìn, oyè ó jẹ́ ẹ̀kọ́ fún wa. Ìyẹn ò tẹ̀yìn ọkùnrin ni mò ń sọ lọ́wọ́ báyìí. Ọmú ọkọ ìyàwó rẹ̀ àti ọkọ rẹ̀, ó fi sórí property tó rà. Lóòótọ́ ní ìyàwó rẹ̀ olówó ń bẹ. Nígbà tẹ́ ẹ sì rà, ọ tọwọ́ bọ̀wé ò náà tọwọ́ bọ̀wé. So o mọ̀ pé tó o bá lọ lẹ́yìn láti lọ change orúkọ yẹn, so o mọ̀ pé ò náà tọwọ́ bọ̀wé. Nígbà tí fẹ́ǹsì ń dúró, ó ṣeé ṣe kí òun náà ní ẹ̀dà rẹ̀ lọ́wọ́. Kò yé báyìí ní ìsìn, kí wọ́n náà ní ẹ̀dà rẹ̀ lọ́wọ́. Kó náà ti mọ̀ wò pé àtijọ́ ní nǹkan bí kan. So o mọ̀ pé ìgbà tí ìfẹ́ yín ń jóná. Nígbà tí ìfẹ́ wá ṣe bí ẹni sá díẹ̀, bó sì jẹ́ pé lọ bá fẹ́ yàwó mi ni. Lọ wá wò wípé ṣe bí olówó ń bẹ, ẹ jẹ́ a change rẹ̀, ìyà ó jí ọ. Ìyà ó jí ọ torí nígbà tí wọ́n ń dábìrà, wọn ò gbé ọpọlọ rẹ̀ kalẹ̀ kan fi yáná o. Tábà sọ wípé ó gbóná lápá kan, ó tutù lápá kan, ní ojú ọmọ tó ń ṣe, ìyà ó jí ọ. Kò yé báyìí ní ìsìn. Àbí lọ wá wò wípé property tẹ́ ẹ jọ rà nígbà náà, lọ wá fẹ́ yàwó mi. Ni o wá dúró wípé after all èmi nìkan mo lówó. Ìyàwó tó dé náà àtàwọn ọmọ rẹ̀, ìyà ó jí ọ o. I'm telling you. Rohun tó ṣe dáadáa. Ìtorí ẹ̀ ni Alájíkẹ́ fi máa ń sọ ní gbogbo ìgbà pé má wo bí ìfẹ́ ṣe ń jó láàrin ìwọ àti ìyàwó rẹ̀, kó lọ sí àwọn silly mistake kan. Torí n tó lè fa ìyà fún ògidì ni. Ẹ rí wípé tó tún wá fọ́nì lọ́rọ̀ àwọn bàbá àti ìyá ẹni wípé ìwé tí wọ́n ń bẹ lọ́wọ́ ìyá. Ìwé ń bẹ lọ́wọ́ ìyá. Ìyá ti lọ change gbogbo details tó wà nínú ìwé tán fi ralẹ̀. Kò yé báyìí ní ìsìn. Ìyá yẹn lòun ò lè fún yàrá kan. Pé wọ́n ti ẹ̀ níbẹ̀ ẹ̀yàn ní yàrá kan, ó lòun ò lè yà kán lè gbalé fún. Ìyàn kan lọ́hùn púpọ̀. Sórí òwò tó bá ti mọ̀ wípé ó ṣeé ṣe kí n fẹ́ yàwó mi. Ó ṣeé ṣe kí ìfẹ́ kó mọ́ lọ bí a ṣe bẹ̀rẹ̀ rẹ̀. Mọ́ wulẹ̀ dàpọ̀ pẹ̀lú obìnrin. So ti yé ọ báyìí ní ìsìn. Àbí ìwọ tó jẹ́ wípé kì í tiẹ̀ sówó rẹ̀ nìkan lọ fi rà, kì í ṣe pé torí ìfẹ́ lọ fi fókọ ìyàwó rẹ̀ sí, lọ bá ní ẹjẹ́ àjọ dòwó rẹ̀ pọ̀. Ìyà ó jí ọ. Ìdí tí ìyà ó sì fi jí ọ yóò pọ̀. Torí ìtẹ́ ẹjọ́ dòwó rẹ̀ pọ̀ yẹn ṣe bówó orí ò tó nǹkan. Sọ pé ò lè gbowó padà lọ́wọ́ rẹ̀, ẹjọ́ nẹ̀nẹ̀. Ọkọ rẹ̀ ń bẹ lórí rẹ̀. Ọkọ tiẹ̀ náà ń bẹ lórí rẹ̀. Ìwọ ni ọmọ bá rìn àjò ayé ara rẹ̀ jẹ́, àwọn obìnrin agbọ́n. Sórí láyé ìgbà tí àwọn ìyá ń wà, ìsìn ń bọ̀ ń bẹ. Ni wípé wọ́n máa sọ wípé
ọkọ ní kinní kan, obìnrin mélòó ni o lè rí tí ó fẹ́ invest ní síbà sí pé obìnrin tó bá jẹ́ wípé wọ́n kanlẹ̀ tí kò tán yányán tí ó wà wò pé jẹ́ ń fọ́kọ mi kan sí jẹ́ ń fọ́kọ ọkọ mi sí kájọra. Àwọn obìnrin amọ̀yányàn jẹ́ ìwọ ni o mọ̀ tanra rẹ̀. So ti yé báyìí nísìn, ìwọ ni kó o mọ̀ tan ara rẹ̀. Ìwọ ni kó o mọ̀ tanra rẹ̀. Àti wípé sórí lóòótọ́ lọ lè dánú lé. Òun fowó oúnjẹ lẹ̀, òun ro oúnjẹ ní tòótọ́. Òun ra aṣọ bó ṣe ń ra tiẹ̀ lọ, òun ra tìyàwó ló ń ra tàwọn ọmọ. Ǹjẹ́ o mọ̀ fún ìyàwó rẹ ní emotional torture? So ti yé báyìí nísìn, ọlù bí ẹlùbàrà tán nísìn, ọwọ́ ara bẹ́ǹsì wálé. So ọmọ wípé ara àta ò rí ńgbà tó lù ú, tó mámì lójú rẹ, tí ń sọ pé mo fojú gbá ni, mo fojú ṣe kinní kan ní nǹkan bá mi ń bẹ ni tí ń parọ́ tí ò sáà tí ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ fi ṣe yẹ̀yẹ́. Ṣùgbọ́n nígbà tó pìrìsẹ́ǹtì bẹ́ǹsì tó rà fún yín mọ́tò, kò yí ọ. Gbogbo ayé lórí ará àdúgbò rí. Ni wọ́n wá mọ́ wo pé ọkọ rẹ̀ sì ń gbìyànjú fún o. Ẹni lórí ò mọ̀ ní fìlà ní ọkọ rẹ̀ sì dá o. Ìyá sì ti lè padà jí ó náà pẹ̀lú wà àti gift ọ̀ràn rẹ̀ tó ń ra àká. Kò garanti wípé ìyá ò ní jí ó. Sórí ẹ̀yin ọkùnrin ní tètè mọ́ rẹ̀ ìjà yín. Kíní yín tí ń gbé sókè tí ń ṣe wábi ń gbò báyá ní ó rọ̀wọ̀ jọ. Ìwọ̀n wákàtí kan méjì tán bá ti ń fọwọ́ gbé tẹlòmíì jó ká dìde. Sórí ìgbà yẹn gangan ni obìnrin yóò fi ìyà rẹ̀ pamọ́ sí. Tó lóun bá fún ẹ̀yin méjèèjì lẹ́mìí àti àlàáfíà. So ti yé ọ báyìí nísìn, ìgbà yẹn gangan ni obìnrin yóò fi ìyà rẹ̀ pamọ́ sí. Láti mú fún ọ lórí ìkọ́. Nígbà tí wọ́n bá wò wípé gbogbo ìgbà tí wọ́n ń ṣe ti ẹ̀ ń tọ́ wò wípé kò sẹ́ni tí ó mú mi. Bọ́ sí ń bọ́ ọ sọ́lọ ọ̀gbọ́ ọ̀ ló ń bá wí. Ní tó bá wù mí mo lè ṣe, I'm the head of the house. Ẹ́ẹ̀dì rẹ nígbà tó bá padà dìde. Obìnrin náà wà á mú tiẹ̀ lórí ìkọ́ yóò wá fi san ọ dáadáa ní ìyà. So o sì rí ìyà ọjọ́ alẹ́ òun ní kódà kò yẹ kí ọ̀tẹ̀ èèyàn gẹ́gẹ́ èèyàn máa gbàdúrà rẹ̀ fún. Òun ló burú jù. Òun ló burú jù in the sense that níbo lọ fẹ́ sáré lọ ní ìsìn agbára ò sí mọ́. Níbo lọ fẹ́ gbogbo ibi tó ń sọ pé tẹ́lẹ̀ pé tó bá dáná fún mi, yín lọ jẹun níta, kó ṣe wá le tó bá wọn. Ta ni ó wà níta tí ó dáná fún ọmọ? Ọ̀pọ̀lọpọ̀ tó yàn lálẹ́ náà gàngbà náà lọ́hùn, ara tiẹ̀ náà ó ti ṣe kíni, yóò ti dára àgbà. Kò ní sí pé à ń bínú kó oúnjẹ ẹlẹ́mọ̀ tó rọ́ ti mọ̀ pé oúnjẹ kan wà ń tà tó fẹ́ lọ jẹ. Ìdí nìyí tá a fi wọ́n gbin ẹ̀yin ọkùnrin nímọ̀ràn wípé sísí ọjọ́ alẹ́ lẹ̀ láti àárọ̀ ọjọ́ ayé rẹ̀ kí ìyàwó má bàa jí o. Mo rí lọ́ndà comment section oríṣiríṣi tán sọ pé torí pé bàbá yẹn ò fẹ́ ju ìyàwó kan lọ ló jẹ́ kí ìyàwó jẹ bó o bá fẹ́ mẹ́wàá tó o bá destiny láti jìyàwó kan lẹ̀ jẹ náà ni. Ó jẹ ni. Tó o bá fẹ́ mẹ́wàá tó o ṣe normal láàrin ẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá. Ìgbà wo ni mọ́kù rẹ̀ ò ní kú sí, ìgbà wo ni ìyá náà ò ní jí ọ sí. A kàn ń sọ náà ni ìwọ ọkùnrin míì bú gan. Kódà yín tí obìnrin míì dà lónìí, ọkùnrin ọkọ tóbìnrin míì fẹ́ àṣìyàn, ìlójú ó dà bẹ́ẹ̀ ó ti gbà wá ìwà dáadáa tí ń mú bọ̀ nílé wọn, ó ti gbà á lẹ̀, ó ti gbé burúkú lé lọ. Ọkùnrin míì ò ṣe é bá gbé. Bí ìgbà tí téèyàn bá àwọn ọkùnrin kan pàdé nínú ìrìn àjò ayé èèyàn, kò yé báyìí ní ìsìn, kò sẹ́ ní ìdí kan máa fi ogun ìdílé wéńtọ̀n kiri. Kò sẹ́ ní ìdí wípé kí èèyàn kan tún wá jókòó tí pò ń lọ tá, ó ti gbé ní tí ó mọ ọrùn títí dọjú alẹ́ rẹ̀, wọ́n wulẹ̀ ti gbé fún, ó ti bá pàdé. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọkùnrin náà, ọ̀rọ̀ ọkùnrin míì sì rí. Mọ́ sí àṣìṣe nígbà tí ìfẹ́ ń jó lọ́wọ́ tó fi wá ba yí ara rẹ̀ jẹ́. Especially many of you ti rí àwọn signal kọ̀ọ̀kan. Ti rí àwọn signal. Ṣùgbọ́n torí wípé kíni ìfẹ́ náà ni kò ní jẹ́ kẹ́ ẹ mọ̀. Ọmọ orú ilé tó ti rè é yàn.
pé àwọn òbí ìyàwó rẹ̀ àdánwò kan ní ọ́ sírù rẹ̀ ní da property pọ̀ pẹ̀lú irú obìnrin báwọn tí ìbá ṣe pọ́pọ́lọ rẹ̀ kò ṣiṣẹ́ orí yá ìyàwó rẹ̀ kó ti sọ bàbá ìyàwó rẹ̀ di gbẹ̀wù dání ọ̀tún rí da property pọ̀ pẹ̀lú irú èèyàn báwọn sọ́ọ̀mọ̀ pé tí ó padà ta náà ni ọ̀pọ̀lọpọ̀ yóò ti máa rí bíi signal ó bá fowó oúnjẹ lẹ́ńlé ojú rẹ̀ níyàwó rẹ̀ ó ti máa la ọkà tí ó sì ní fi lọ́ọ́ ṣerú ìyàwó ń lọ bá da property pọ̀ mọ́ múra o tó o bá fowó ọṣẹ lẹ́ńlé ìyàwó rẹ̀ yóò fọṣọ tiẹ̀ yóò fi tiẹ̀ lẹ̀ ní á ní ojújọ́ tẹ́ ẹ bá fowó ọṣẹ lẹ̀ kí aṣọ yín ó tó jẹ́ mímọ́ irú ìyàwó bá ń lọ bá da property papọ̀ ìyàwó tí sísì tí kò lè papọ̀ mọ́ kọ́bọ̀ tiẹ̀ ìyá ò padà jì ọ́ sọ tiẹ̀ wá tún rí kátùn mọ́ tún dúpẹ́ lọ́wọ́ ìyá àmọ́ ni mọ́ níbo lèmi máa ń dorí ọ̀rọ̀ lọ tẹ́ ẹ bá wo bàbá onígbìndé láyé ìgbà náà lọ nígbà mo sọ̀rọ̀ àwọn èèyàn ké fún mi obìnrin bíi tiẹ̀ náà ni ó àní ká mọ́ sẹ́rí hàn ìyá tó bá jẹ́ wípé hàn tán sí hàn náà bá ń fìyà jẹ ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ wọn àwọn dúpẹ́ lọ́wọ́ wọn ni bàbá onígbìndé mọye ìyàwó tí bàbá ń fẹ́ ni iye ọjọ́ alẹ́ mọ̀ jẹ́ náà pé ó fẹ́ ìyàwó tó pọ̀ ìyá padà jẹ́ àbẹ ẹ̀sìn wo lójú pé kán ti sèèyàn kán tún mọ̀ rè tún wú kán rè mọ̀ tún wú kán rè mọ̀ tún wú kán rè mọ̀ tún wú lọ tí ìbá ṣe pé gbé ọ̀rọ̀ ń lọ kọ́kọ́rọ́ alátẹ ìyá yẹn ó ta lé yẹn gbé tí ò sí bàbá ńlá kú ẹni tí ò yẹ lọ́wọ́ rẹ̀ wò nítorí wípé kí ni òun àtọkọjọ dòwò pọ̀ ni nígbàjọ dòwò pọ̀ tán jọ ra lé tán jọ ṣe gbogbo ẹ̀ tán tí ìyàwó ń ṣe ó láwọn jọ rà ni àwọn jọ ṣe wàhálà ẹ̀ ni òun ló ń lẹ́tọ̀ọ́ sí ara àwọn ìyà tí máa ń jí ọkùnrin lọ́jọ́ alẹ́ nù àwọn ọkùnrin tó bá jẹ́ wípé ọpọlọ wọn ò bá pé ara rẹ̀ nu ìyá yẹn ò lè fún lé rúùmù àwọn obìnrin agbọ́n àwà selfish wọ́n jẹ́ ń tàn a lot of obìnrin ni ẹgbẹ́ mi obìnrin lèmi náà ti ń sọ̀rọ̀ nínú ẹ̀sìn ni ọkùnrin ó ti kọ́lé láti owó olè tí ó fi mọ́ dókè tá à ní sísí ń bẹ o àsan pé bóyá kò sówó lónìí ẹjẹ́ mi náà ra nǹkan torí project bàbá yẹn ń ṣe lọ́wọ́ táwa náà bá ti ní ń bẹ àmọ́ ní ilé wa nù ẹ̀mí ìṣọ̀pẹ́ ṣe pop sí yàrá mi o ò níyà lòun ò lè yọkan ní yàrá kan ẹ wá béèrè wípé obìnrin mélòó ní máa ń fì sírú kàtígórì yẹn wípé àwọn ni wọn ò nílé tọkọ ó máa gbé obìnrin mélòó kẹ́ ẹ lè mọ̀ páwọn obìnrin agbọ́n ìwọ nìfẹ́ máa ń rúbò lójú obìnrin tí ìfẹ́ ń rúbò lójú wọn ò fi bẹ́ẹ̀ tó nǹkan mọ́ tanra rẹ̀ ó ní ọmọ sòṣì wọ́n bá fọkọ rẹ̀ sí mo fẹ́ ra lẹ̀ obìnrin ó ra lẹ̀ ní ò bá kọ́kọ́ fọkọ rẹ̀ ṣáájú ẹlòmíì gan kí sọ́ni mo wọ́n bá dàpọ̀ sọ́ni bàbá rẹ̀ ní òfìsì ìwọ ni fi ó ṣe ń rúbò lójú ìfẹ́ tí ó jọ jìyà lọ́jọ́ alẹ́ náà ni ẹ mọ́ sí mi gbọ́ o nǹkan ṣe bẹ́ẹ̀ títí ń lọ successfully o ṣùgbọ́n bó o lọ sí mọ̀ pé tí ẹ ó lọ successfully bó o lọ sí mọ̀ Ọlájìkẹ́ rí iná o ẹ bá ń like ẹ comment ẹ share o dàbọ̀.